ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Friday May 1st ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo wa káàbọ̀ sínú oṣù tuntun, oṣù karùn-ún May, oṣù ayọ̀, oṣù ìdùnnú, oṣù ìgbéga tóun ti fọkànbalẹ̀ lóṣù yìí máa jẹ́ fún yín láṣẹ Èdùmàrè. Ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá wa ká lọ, mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayàn mọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ìyẹn níràwọ̀ iná tó kanran yẹn Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní, ọjọ́ dùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ ìbùkún ló jẹ́. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ráwọn àǹfààní kan jẹ lọ́jọ́ tòní tẹ́ ẹ̀ tí ẹ̀ yíṣẹ́ fún rárá. Nínú yín àdùn ayẹyẹ á kún. Ohun tí ẹ ti ń lé láti joy láàrin ẹ̀yin àtèèyàn kan tó ti wà láàrin ẹ̀yin àtèèyàn kan láti joy, ó ṣeéṣe kí ẹ rí àṣeyọrí ẹ̀ ṣe ní àsìkò yìí, tàbí kí ó súnmọ́ pé ẹ fẹ́ ṣàṣeyọrí ní àsìkò yìí. Àsìkò oríire báyìí ni ẹ wà yìí. Gbogbo rèrò yìí àtijọ́ mẹ́ta, gbogbo nǹkan tí ó ń fa hílàhílo látijọ́ mẹ́ta, gbogbo ẹ̀ tí ń dàbí ìgbà pé ó ti ń dá ìdáhùn báyìí, tó sì jẹ́ pé àárín ẹ̀yin àti olólùfẹ́ yín á bẹ̀ sí gúnrégé dáadáa. Àárín máa bẹ̀ sí wọnú ara dáadáa ní ọjọ́ ti tòní. Kò ní sí wàhálà, kò ní sí dààmú ní àárín ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ gan, iṣẹ́ á lọ pàṣípàṣé, ẹ máa rí sọ́pọ́tà, ẹ máa rí pátínà tẹ́ẹ̀dìjọ bára yín ṣe níbi iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, tán máa ràn yín lọ́wọ́ níbi iṣẹ́ tá jẹ́ kí iṣẹ́ yín tún rọrùn láti ṣe dáadáa ní ọjọ́ tòní. Ọjọ́ ìjọba tó ṣe é pé ó dára púpọ̀ fún yín láti fi ṣàríwòye sí lórí nǹkan tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín ṣe tó dàbí ìgbà pé kò tọ́, tẹ́ ẹ wò pé àbí nǹkan yìí ló ń fàjà, àbí nǹkan yìí ló ń fa issue, àbí nǹkan yìí ló ń fà tíṣẹ́ mi fi ń rí báyìí. Ẹ ronú jinlẹ̀ dáadáa nípa ayé yín, ẹ ronú nípa àtẹ̀yìnwá ibi tẹ́ ẹ dé dúró àti ibi tẹ́ ẹ ń lọ, kẹ́ wá àtúnṣe ṣe ní kíákíá. Àsìkò yìí àsìkò oríire báyìí ni ó jẹ́ fún yín. Ire wà fún ọ̀pọ̀lọpọ̀ yín ní ọjọ́ ti tòní tí ẹ bá fọgbọ́n ṣe, tí ẹ fẹ̀lẹ̀ ṣe, tó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ire náà kò ní jẹ́ látara pé bóyá bẹ ṣe ń tẹpá mọ́ṣẹ́ sí àbí bí ẹ ṣe ń fa ṣe wàhálà sí. Kò ní rí bẹ́ẹ̀ o. Ìrọ̀rùn báyìí ni owó máa gbà wọlé, ìrọ̀rùn báyìí ni iṣẹ́ máa gbà lọ dáadáa, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, ire owó náà sì ṣeéṣe kó wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ o. Ọjọ́ ìfẹ́ ló jẹ́, tó ṣe é pé ìfẹ́ yín àti olólùfẹ́ yín á bẹ̀ sí peléke sí dáadáa. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ lè support yín lénìí. Ẹ̀rọ aládùúgbò ti dáadáa lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ gan, ẹ̀yin àtọ̀gá yín ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, kò ní sí ìlàhílo rárá. Ọjọ́ ìfẹ́ ló jẹ́ o. Ẹ tètè close ibi iṣẹ́ lénìí kí ẹ lọlé láti lọ wà pẹ̀lú olólùfẹ́ yín, kẹjọ jíròrò nípa ìlọsíwájú relationship yín ní ọjọ́ tòní. Ọ̀rọ̀ wọn náà ló máa wà lọ́kàn yín láti àárọ̀ dé alẹ́. Ẹ̀yin tẹ̀sí wà lọ́nà ìjì gan, òun fa olólùfẹ́ yín á máa fà yín lọ́jọ́ tòní. Ó dára kẹ́ create time fún olólùfẹ́ yín lénìí, ẹ fún wọn látẹ̀ńṣọ̀n, ẹ ṣe dáadáa sí wọn lénìí, torí tẹ́ ṣe dáadáa sí wọn, àwọn náà ṣe dáadáa sí yín, wọn á múnú yín dùn, wọn á máa yọ̀yẹ́ kó dáadáa ní ọjọ́ tòní. Kò sí wàhálà rárá nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa, relationship á dùn alárinrin lénìí, bẹ́ẹ̀ sì ní owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Light pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:15 lọ́sàn sí aago 3:15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ni ó jẹ́. Ọjọ́ ìdùnnú tó ṣe yí pé ẹ máa fálẹ̀ mọ́ iṣẹ́ púpọ̀ o. Ẹ máa rí dùnnú látara títẹpá mọ́ṣẹ́ lénìí. Ẹ̀yin fúnra yín á prepare láti fálẹ̀ mọ́ṣẹ́, torí iṣẹ́ lè gbomi dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa busy bí ìgbà pé nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kẹ́ tètè yanjú ẹ̀ ní kíákíá lá máa rí. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ ní láti lo ọpọlọ pípé tọ́lọ́run fún yín náà lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ má kú gìrì ṣe nǹkan rárá, ẹ má ṣiṣẹ́ àṣekára ju bí ó ti ṣe yẹ lọ. Tó bá ti dín pé bóyá tí ń fìlì bí ìgbà pé ó ti ń rẹ̀yìn, ẹ try láti sinmi o, torí pé ìlera ara báyìí ni oògùn ọrọ̀. Iṣẹ́ máa pọ̀, iṣẹ́ á gbomi dáadáa ní ọjọ́ tòní. Ẹ fálẹ̀ mọ́ṣẹ́ lórí ìṣàṣì lódodo, ṣùgbọ́n ẹ má kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ rí dájú pé ẹ ń ṣe nǹkan ní ṣíṣẹ̀ ń tẹ̀lé. Tẹ bá kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo, á bí stress ńlá fún yín, á sì bí kí mistake fẹ́ wáyé débi pé ẹ fẹ́ ṣe àṣetúnṣe iṣẹ́. Ẹ kíyèsára dáadáa ní ọjọ́ tòní. Níbi iṣẹ́ tẹ bá tẹpá mọ́ṣẹ́, ẹ máa ríre gbámú. Relationship yín á lọ dáadáa, ṣùgbọ́n ẹ lè má ní time rẹpẹtẹ fún olólùfẹ́ púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni iye owó ṣeéṣe kí ó wọlé fún yín ní ọjọ́ tòní. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6:30 ní àárọ̀ sí aago 8:10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ oríire gbà lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ẹ máa rí nǹkan ìdùnnú dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa lo àǹfààní opportunity ọjọ́ tòní láti fi fálẹ̀ mọ́
iṣẹ́ dáadáa, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú ọ̀yàyà lọ́jọ́ tòní. Ẹ má lè jí gbogbogbò sẹ́nikẹ́ni rárá, ẹ bá gbogbo èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Ọjọ́ tòní ọjọ́ tó dáa, tó ládùn, tó lárinrin ló jẹ́. Ẹ máa rí nǹkan ìdùnnú tó pọ̀, ẹ máa rí nǹkan ayọ̀ tó pọ̀ lọ́jọ́ tòní. Gbogbo tẹ́ bá dáwọ́lé báyìí á dún fún yín, gbogbo tẹ́ bá polówó lọ́jà á di títà, àtàjèrè ọjà máa wọlé, iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ fẹ́ á tó yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ lọ opportunity ọjọ́ tòní láti gígé gbámú. Opportunity èyíkéyìí tó bá jẹyọ, ẹ grab ẹ o. Ìfà èyíkéyìí tó bá wáyé, ẹ welcome ẹ. Àǹfààní èyíkéyìí tẹ́ bá wọ̀ pé ẹ lè tàfàráyé láti fi gígé gbámú, ẹ polówó ẹ̀ lẹ́ni, ẹ ṣàlàyé fún yàn, ẹ prove talent yín dáadáa lọ́jọ́ tòní. Owó wà níbí pé kẹ́ prove ara yín, kẹ́ prove dáadáa tẹ́ ń ṣe, iṣẹ́ tẹ́ ń ṣe kẹ́ ṣe dáadáa. Ẹ bá wọn ẹ polówó ọjà yín dáadáa, kẹ́ bá wọn yàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí gbámú dáadáa ní àyíkáyè tí ẹ bá wà ní ọjọ́ ti tòní. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti ọmọ gan á dùn alárinrin lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni iye owó náà ṣeéṣe kí ó wọlé fún yín dáadáa lénìí. Tẹ bá jí láàárọ̀ ẹ lè try láti mú owó kékeré kẹ́ ṣe prayer sí dáadáa, kẹ́ fi dùn ọmọ kékeré nínú ọjọ́ tòní. Ẹ̀yin náà rí dùnnú, ẹ máa rí ayọ̀ láṣẹ Èdùmàrè. Ọ̀pọ̀lọpọ̀ oríire tó máa wáyé fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń lò àwọn kánsà lọ́jọ́ tòní. Ọwọ́ ọ̀rọ̀lẹ́ báyìí ni ó ṣeéṣe kí ó bọ́ sí, ṣùgbọ́n lọ́kì ara yín láti fi prepare láti fi ṣe ohunkóhun tó jọmọ́ nǹkan tí ẹ mọ̀ pé ó lè bíire, ó lè báyọ̀ fún yín. Aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò náà. Ọjọ́ tòní iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, iye owó ṣeéṣe kó wọlé fún yín lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ láàrin èèyàn àti fámìlì. Ìbáṣepọ̀ èèyàn àti fámìlì máa dùn, àwọn ọ̀nà ara dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín àṣeyọrí kan lẹ́ẹ̀ máa lé láti ṣe, bóyá lórí nǹkan, bóyá bí tẹ́ ẹ̀ṣẹ̀ gbà ní, bóyá apartment tẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ ní, àbáyé tẹ́ ti fẹ́ iṣẹ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbèrò láti wò pé ibi báyìí mo gbọ́dọ̀ ṣe kó dùn kó lárinrin. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín náà bóyá changes kan lẹ fẹ́ ṣe ní inú ilé tẹ́ ń gbé gangan, bóyá àtúnṣe kan lẹ fẹ́ ṣe àti tẹ́ ti ń wò pé mo fẹ́ ṣe láti jọ́, mo fẹ́ ṣe láti jọ́ ẹ̀, àbẹ́fẹ́ ra àwọn kankan sínú ilé, àbẹ́fẹ́ sanwó àwọn kankan nínú ilé lénìí. Gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín máa ṣiṣẹ́ lórí bí nǹkan yẹn ṣe fẹ́ ṣe ní àsìkò yìí. Bẹ́ẹ̀ sì ni fámìlì náà lè nílò ìrànlọ́wọ́ àbí support látọ̀dọ̀ yín lọ́jọ́ tòní, tó ṣe é pé ẹ máa fẹ́ máa wá bẹ́ẹ̀ fẹ́ ṣe fún wọn. Ọjọ́ tòní ọjọ́ ìrọ̀rùn ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan míì tí ẹ̀ ń rò pé ẹ fẹ́ ṣe yìí tó dàbí ìgbà pé ó lágbára láti jọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ó máa bọ́ sí ọwọ́ ìrọ̀rùn fún yín, tó sì jẹ́ bí kò ṣàkóbá fún iṣẹ́ rárá. Pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ láti ilé, ẹ máa rí gbámú dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó ṣeéṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú fámìlì, kò sí wàhálà rárá, kò sí ìṣòro láti ẹ bá wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú wọn lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ni ó jẹ́ fún yín, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Ọjọ́ yìí tẹ́ bá ti ń gbèrò láti béèyàn kan sọ̀rọ̀ nípa àwọn kankan láti jọ́ mẹ́ta, èní ìdára láti fi jọ jíròrò nípa rẹ̀ pé lábájá nǹkan báyìí ni mò ń fẹ́, lábájá àlàyé báyìí ni kò yẹ dáadáa, understanding báyìí ni òsì tó ń fa ìjà. Àwọn nǹkan wọ̀nyí ẹ láǹfààní láti béèrè nǹkan, fẹnu yín béèrè nǹkan lọ́wọ́ èèyàn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí wọ́n gbọ́rọ̀ yín rò, kí wọ́n rí point of view tọ̀dọ̀ tí yín náà, kí wọ́n wò pé lábájá ó dáa, má wọ̀rí, máa ṣe báyìí, máa ṣe báyìí, máa yí padà báyìí, máa ràn ẹ́ lọ́wọ́ báyìí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ lè wáyé lọ́jọ́ tòní. Ẹnu yín báyìí òun lè fi béèrè rere lọ́jọ́ tòní o. Látàrí ń pọ̀ ọ̀rọ̀ ẹni máa jẹ́ ìtòṣe ipá fìdí múlẹ̀ dáadáa lọ́jọ́ tòní, táwọn èèyàn máa gba tiẹ̀. Ọgbọ́n ẹni máa dàbí oyin, á dàbí adùn létí àwọn ènìyàn ní. Ó dára kí ẹ lọ̀rọ̀ lọ́nà tó máa gba àwọn èèyàn lọ́wọ́. Ẹ má sọ̀rọ̀ òdì sí èèyàn, ẹ má bú èèyàn lè bú ara rárá lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára dáadáa, torí bá ṣe ṣe nǹkan tí ó jọmọ́ bí èébú tẹ́ sọ jáde fún èèyàn á dùn ẹnìyẹn gidi gan. Ẹ bá sì sọ̀kan tó dùn mọ́yàn nínú á dùn mọ́ ẹnìyẹn gidi gan. Ẹ wá gbìyànjú láti ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó fọhùn jáde lọ́jọ́ tòní. Ẹ má ṣe ṣe pé bí mo ṣe gbọ́ náà ni mo ṣe máa sọ, bí mo ṣe rí náà ni màá ṣe sọ. Kẹ̀kẹ́ sára dáadáa ní ọjọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Tẹ́ bá kí sára ìbáṣepọ̀ àti ìrẹ́pọ̀ tó dánmọ́ wọn á wà láàrin èèyàn àti àwọn èèyàn tó súnmọ́ yín, bí àbúrò, bí ẹ̀gbọ́n, bí àwọn alásùnmọ́ yín lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, ire owó náà ṣeéṣe kó wọlé fún yín dáadáa lénìí. Light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́. Lílà yìí ló ti ń ṣẹlẹ̀ láti jọ́ mẹ́ta, gbogbo abẹ́ ti die down. Ẹ̀yin fúnra yín abẹ́ ti ṣiṣẹ́ lórí pé bí nǹkan ṣe fẹ́ wọlé, bí ire ṣe fẹ́ wọlé, bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa ní ọjọ́ ti tòní, tó sì jẹ́ pé akitiyan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí positive news, ó ṣeé ṣe kí ẹ rí nǹkan tó ṣe pé á mú kí ni ìdùkáyọ̀ yín kún, pàápàá ní aspect ọ̀rọ̀ owó, ní aspect àwọn nǹkan tẹ́ ń pòǹgbẹ fún lásìkò yìí. Àsìkò yìí dára púpọ̀ láti ṣàyẹ̀wòye sí nípa ọ̀rọ̀
bí ẹ ṣe ń rí owó sí, nípa ọ̀rọ̀ bí ẹ ṣe ń ná owó sí lọ́jọ́ tòní. Ẹ kíyèsára kẹ́ mọ̀ ń báyé manage nǹkan, ẹ má ṣe náà àpà rárá lọ́jọ́ tòní. Ẹ gbèsètì àwọn nǹkan yín, eléyìí ni màá fi ṣe eléyìí, eléyìí ni màá fi ṣe tọ̀hún, kí ọ̀rọ̀ owó kí ó lè dúró lọ́wọ́ yín ní àsìkò yìí. Ẹ má ṣe ń gbé bí mo ṣe níìdí àwọn nǹkan iná ni mo fẹ́ kówó rà lójijì lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ kíyèsára kó má jẹ́ pé ẹ lọ ra àwọn nǹkan tó ṣe pé á dàbí ìgbà pé ta ni mo tiẹ̀ ti mọ̀ mi tiẹ̀ ní ra o, nǹkan báyìí mi bá fowó ṣe o. Ẹ pílánì lórí owó tí ó wà lọ́wọ́ yín lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbé ìgbésẹ̀ láti rí dájú pé àwọn ohun tí ẹ ń fẹ́ nípa nǹkan rere, nípa iṣẹ́ ni, nípa nǹkan dáadáa fún ìlọsíwájú ni, ẹ gbé ìgbésẹ̀ lórí pé k'Ọlọ́run jẹ́ kí ó wọlé fún yín nírọ̀rùn. Ẹ pray dáadáa, ẹ̀yin tó ṣe pé bóyá ẹ sọ iṣẹ́ nù lánàá torí a predict lánàá mọ́ ìjẹta náà pé ọ̀pọ̀lọpọ̀ Libra challenges ibi iṣẹ́, challenges relationship ó wà fọ́pọ̀lọpọ̀ yín ní àná ìjẹta. Ìgbọ́jọ́ tòní ẹ fi wá àtúnṣe lórí àwọn ibi tí challenges yẹn ti cause issue, bóyá níbi ààyè owó ẹ fi wá àtúnṣe lé lórí, bóyá níbi iṣẹ́ náà ẹ fi wá àtúnṣe lé lórí, bó jẹ́ kí ẹ wá bí ẹ fẹ́ ríṣẹ́ míì. Ẹ má jókòó tẹtẹrẹ lọ́jọ́ tòní, ẹ wá bí nǹkan ti fẹ́ dá lọ́jọ́ tòní ló dára. Ọjọ́ tòní kò sí wàhálà, iṣẹ́ lọ dáadáa fẹ́yìn tẹ́ bá wà níbi iṣẹ́, relationship yín náà lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni owó ṣeéṣe kó wọlé fún yín dáadáa ní ọjọ́ tòní tẹ́ bá lọ sí ibi iṣẹ́. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní. Ọjọ́ oríire gbà ló jẹ́ fún yín o. Ẹ máa retí oore kan lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Orí àgbàyanu ni, oore tó lè wá látọ̀nà jíjìn ni, tàbí láti fi tẹ́ òru kàn sí. Àwọn ìrètí tẹ́ ti ń retí láti jẹ́ pé kíní yẹ kó work, kíní yẹ kó ṣeé ṣe, ó ṣeé ṣe kí ó ṣe é pé àṣálẹ́ gangan ni Ọlọ́run bá máa gbàdúrà tí yín o. Tẹ́ máa rí gbámú dáadáa. Ìrọ̀lẹ́ ọjọ́ tòní àsìkò oríire ló jẹ́, àsìkò àdùn, àsìkò ìfọ̀kànbalẹ̀ òun ni ó jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń lòrà wọ omi tútù Scorpio. Ìrì àwọlé fún yín látọ̀nà jíjìn. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ṣeéṣe kí ẹ máa rí àwọn kan tó jọ mọ́ ìrìn àjò lè wọlé lásìkò yìí, tàbí ẹ̀yin tó ṣe pé ẹ ti submit nǹkan kan sí ọ̀nà jíjìn láti jọ́ mẹ́ta ń pé nǹkan yìí bí iṣẹ́ kan ni, ó yẹ kó lè pè mí, ó yẹ kó lè wọ́ọ̀kì, ó ṣeéṣe kó ṣe pé ìrọ̀lẹ́ yìí ló máa wọ́ọ̀kì, tí ó bá wá wọ́ọ̀kì ìrọ̀lẹ́ àárọ̀ kùtù ọ̀la ó ṣeéṣe kẹ́ gbọ́ good news. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ tó ṣe pé ẹ máa rí nǹkan tó ṣe pé ẹ máa hope fún dáadáa. Ṣùgbọ́n látàárọ̀ ọjọ́ tòní títí mọ́ bí ọwọ́ ọ̀sán yẹn ó ṣeéṣe kí ẹ fẹ́ máa ní àwọn èròǹgbà kan nípa ìdàgbàsókè ayé ara yín, kẹ́ fẹ́ máa ronú pé báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbé gbà láti ní ìdàgbàsókè lórí nǹkan tí mò ń lé, báwo ló fẹ́ wọ́ọ̀kì ayé tèmi gangan, báwo ló fẹ́ dá. Àwọn nǹkan bẹ́ẹ̀ ló máa wà lọ́kàn yín tó ṣeé ṣe kó mú kí ọkàn ẹlòmíì kí ó pòrúurú látàárọ̀, tàbí kí ọkàn ẹlòmíì korò ní àtàárọ̀. Ṣùgbọ́n tó bá máa fi di ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, story máa change, nǹkan máa bẹ̀ sí í padà. Ẹ máa rí nǹkan dùnú, ẹ máa rí nǹkan ayọ̀, ẹ máa rí nǹkan tá a mú yín dunnú pé Ọlọ́run máa ṣe nǹkan ìmá ti ń lọ dáadáa. Ìgbóngbà tí mò ń wò látàárọ̀ Ọlọ́run máa tẹ̀ tí ń support mi, nǹkan tí ń yí padà. Bẹ́ẹ̀ ló máa rí fún yín ní àṣẹ lọ́wọ́ Ọlọ́run bá láṣẹ Èdùmàrè. Ẹ má fàyè gba mood swing rárá lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní dára púpọ̀ kí ẹ fi dájú pé ẹ gbáradì. Opportunity èyíkéyìí tó bá wọlé ẹ grab ẹ. Àǹfààní èyíkéyìí tó bá wọlé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní ẹ grab ẹ. Abire, abayọ̀, abídùnú, àfìfọ̀kànbalẹ̀ fún yín láṣẹ Èdùmàrè. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ni ó jẹ́ fún yín. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa fàsìkò yìí máa ní àwọn èròǹgbà kan bóyá bíi pláànì máa wá sí yín lọ́kàn pé ọ̀nà mo fẹ́ gbé kinní ìgbà, báwo mo fẹ́ ṣe. Pláànì máa pọ̀ tẹ́ máa pláànì lénìí. Ṣùgbọ́n ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ gbọ́ nǹkan kan tó ń sọ sí yín lọ́kàn, torí ohun kan máa sọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní. Ohun yẹn dàbí ìgbà pé ó ń direct life fún yín, ẹ tẹ̀lé bó ṣe ń direct ẹ bẹ́ẹ̀, kẹ má gbọ́ tẹnikẹ́ni ju ohun yẹn lọ. Ohun yẹn láwọn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí àwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí. Tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣàwọn nǹkan kan tó ṣe pé ó gba àròjinlẹ̀ púpọ̀. Àsìkò yìí ohun yìí ni kẹ́ finú tán, òun látọ̀ yín sọ́nà, ẹ má finú tẹnikẹ́ni, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tí yín gbọ̀gbọ̀gbọ̀ pé lágbájá báyìí ni kò ṣe, báyìí ni kò rìn. Ẹ̀yin fúnra lára yín ẹ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn yìí, á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer lórí nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí, káṣeyọrí wáyé lórí ẹ̀, kọ́ ọ̀bàjẹ́ ọkàn má ṣe kàn. Ọjọ́ tòní ọjọ́ oríire, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Tí ẹ bá lè ṣe prayer láàárọ̀ kùtù tẹ́ bá jí pé kọjọ́ tòní dára, tẹ́ bá ṣe fẹ́ ni kẹ́ ṣe sọ. Ọjọ́ tòní á sì dára, á sunwọ̀n láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe wá ní pé nǹkan ra mọ́yàn lójijì. Ẹ kíyèsára pẹ̀lú àǹkanra mọ́yàn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lẹ sì jìnnà síbi tí ariwo bá pọ̀ sí púpọ̀ ju bó ṣe yẹ lọ, tó má bàa fẹ́ ti àwọn ohun mẹ́sẹ̀gì tẹ́ fẹ́ máa gbà lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lè bẹ̀ sí láàlá tó máa ṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín lè gba àwọn mẹ́sẹ̀gì ẹ lè rí nǹkan fìrì lọ́jọ́ tòní tó ṣe pé àwọn kan yẹn ó yẹ kí ẹ mú lò kí ó lè ran ọjọ́ tòní lọ́wọ́. Ipò àwọn iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí.
white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele ìrùkù Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ẹ máa rí sọ̀pọ́ọ̀tì gan àwọn èèyàn tó jẹ́ ọ̀rẹ́ lọ́tùn lósì wọ́n gbárùkù tì yín ẹjọ́ máa ṣe ìbáṣepọ̀ yín máa kún fún ìrọ̀rùn á kún fún ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tòní kò ní sí wàhálà kò ní sí ìdààmú àárín ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ àárín ẹ̀yin àtàwọn alábàáṣe yín á gún régé dáadáa ní ọjọ́ tòní. Ẹni dára púpọ̀ láti fi pé ẹni tẹ́ bá nílò sọ̀pọ́ọ̀tì rẹ̀ lábájá mo nílò sọ̀pọ́ọ̀tì ẹ lábájá mo nílò wọ́n lọ́wọ́ ẹ lè béèrè lọ́jọ́ tòní wọ́n á ràn yín lọ́wọ́ wọ́n á ṣe fún yín dáadáa lọ́jọ́ tòní. Ènìyàn báyìí ló máa jẹ́ aṣọ yín lọ́jọ́ tòní àwọn ló máa bàṣẹ yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ire ló jẹ́ láti rí àwọn èèyàn ṣe dáadáa. Ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ relationship yín máa wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ẹ lo àǹfààní eléyìí lọ́nà tí ó máa gbà ràn yín lọ́wọ́ dáadáa ní èní. Ẹ má kanra mọ́yàn ẹ lè báyàn ṣe léni kò sí wàhálà kò sí ìdààmú kò sí ṣubú kò sí pàdánù kankan bẹ́ẹ̀. Ẹ̀yin tó sì jẹ́ pé bóyá ẹ̀ ń retí owó kan látọ̀dọ̀ àwọn èèyàn bóyá àwọn èèyàn jẹ yín lówó lọ́tùn lósì ni ẹ láǹfààní àti béèrè owó lọ́wọ́ àwọn èèyàn tó jẹ yín lówó lọ́jọ́ tòní pé lágbájá san owó mi ó ṣeéṣe kí àwọn míì kí wọ́n san owó yín fún yín padà bí àwọn gbèsè òyìnbó kí wọ́n san padà fún yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tíṣẹ́ á lọ dáadáa tí relationship yín náà lọ dáadáa tí owó náà sì ṣeéṣe kó wọlé fún yín ní ọjọ́ ti tòní. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ tí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ tó ṣe é pé tẹ bá lọ síbi iṣẹ́ ẹ máa ṣiṣẹ́ lórí ìdàgbàsókè iṣẹ́ yín ni ìdàgbàsókè iṣẹ́ yín ló máa wà lọ́kàn yín púpọ̀ púpọ̀ tó sì ṣeé ṣe kí ẹ meet target yín ní ààyè iṣẹ́ ní ọjọ́ tòní. Bí iṣẹ́ ṣe fẹ́ lọ dáadáa báyìí òun lẹ́ẹ̀ máa lé lọ́jọ́ tòní ó sì dára kí ẹ falẹ̀ mọ́ bí iṣẹ́ ṣe fẹ́ lọ dáadáa náà èyí máa ràn yín lọ́wọ́. Àwọn kankan wà tí ẹ̀ ń lò níbi iṣẹ́ bóyá bíi túùsì kan tó dàbí gbà pé túùsì yóò fi bẹ́ẹ̀ dá mọ́ túùsì ti rí bákan jẹun wá mo yẹ fẹ́ pààrọ̀ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lè ní nǹkan tẹ́lẹ̀ hope fún bóyá bíi contract tuntun kan bóyá bí àwọn iṣẹ́ tuntun tó ṣe pé ń retí ẹ ṣe prayer káwọn iṣẹ́ kí wọlé fún yín. Iṣẹ́ àdùn dáadáa ní ọjọ́ tòní. Àwọn kan tẹ́sí ti ṣe kalẹ̀ níbi iṣẹ́ náà tí ẹ ń wòye tí ń pé ó yẹ kí kinní ti tà ó yẹ kán ti ra kinní tó yẹ kán ti kó tán ó ṣeé ṣe kí àṣírí bò lọ́jọ́ tòní kí ṣe pé ẹ̀ ní ìdàtí polówó gan tó ṣe pé iṣẹ́ náà fẹ́ lọ dáadáa fúnra rẹ̀ tíṣẹ́ á lọ sòsè fúnra rẹ̀ kò sí wàhálà rárá ọ̀rọ̀ iṣẹ́ ló máa bá yín lọ́jọ́ tòní ẹ sì fèní falẹ̀ mọ́ṣẹ́ kẹ́ lè ránfààní yẹn tẹ́ ń fẹ́ kẹ́ lè rí gbámú dáadáa ní ààyè iṣẹ́ dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ falẹ̀ mọ́ bí iṣẹ́ yín ṣe fẹ́ tayọ ó ṣeé ṣe kẹfẹ́ wà competitive lọ́jọ́ tòní kẹfẹ́ máa ṣẹ̀ṣẹ̀ ń pé mo gbọ́dọ̀ tayọ ju lágbájá lọ iṣẹ́ mi gbọ́dọ̀ gbòòrò ju tìtàmẹ̀dù lọ ó dára bẹ́ẹ̀ lọ́jọ́ tòní kò sí wàhálà ẹ lo competitive spirit yìí láti fi falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kí ilé wọlé relationship yín náà wà lọ dáadáa bó ṣe yẹ kó lọ bẹ́ẹ̀ sì ni owó ṣeéṣe kó wọlé fún yín lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ oríire ni ó jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ ríire òjijì kẹ́ ríire gbámú dáadáa níbikíbi lọ́jọ́ tòní ẹ máa fi ìdùnnú ṣiṣẹ́ ẹ máa fayọ̀ ṣiṣẹ́ ẹ máa ríire níbikíbi ní ọjọ́ tòní tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí àǹfààní ilẹ̀ òkèèrè kí ó yọ fún yín dáadáa lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín gan lè máa rìnrìn àjò lọ́jọ́ tòní travel opportunity máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní travel yìí sì máa bíire àbí owó àbí fọkànbalẹ̀ fún yín láṣẹ Ọlọ́run bá gbogbo travel tó bá wáyé lọ́jọ́ tòní ẹ lè lọ kò sí wàhálà kò sí ìdààmú bẹ́ẹ̀ sì ni creativity yín ó máa lé kí n kà ní ọwọ́ àṣálẹ́ tòní tó yẹ pé nídìí nǹkan tẹ́ ń ṣe gangan nídìí nǹkan tẹ́ ń ṣe ó ṣeé ṣe kí ẹ rí dùnú kí ẹ rí ayọ̀ láti bẹ̀ lọ́jọ́ tòní wọ́n lè dá yín mọ̀ sí yàtọ̀ lọ́wọ́ wọlé ọjọ́ tòní níbi iṣẹ́ èèyàn lè ta yín lọ́rẹ níbi iṣẹ́ lọ́wọ́ wọlé ọjọ́ tòní ẹ máa rá àǹfààní jẹ dáadáa lọ́wọ́ wọlé ọjọ́ tòní o tó ṣe pé àǹfààní àti jẹ́ àjẹmọ́nú fún yín ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti tún wá fi wá ìmọ̀ ẹ fi wá ìmọ̀ kún ìmọ̀ nípa nǹkan tí ẹ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tún ní ìmọ̀ sí nípa rẹ̀ ó ṣeé ṣe kí lè ràn yín lọ́wọ́ dáadáa púpọ̀ lásìkò yìí kẹfì rèrè ń jẹ gbámú ẹ má ṣèṣe mo gbọ́n tán mo mọ̀ tán ẹ wá ìmọ̀ kún ìmọ̀ yín lọ́jọ́ tòní ẹni fọgbọ́n ọlọ́gbọ́n aṣọgbọ́n òun ló máa rí ayé lò láráyé gbé dáadáa ẹ rí dájú pé ẹ fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n lọ́jọ́ tòní pàápàá lórí nǹkan tó mówó wọlé fún yín ní ọjọ́ ti tòní kí ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wá ìdùnnú ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ sì ni kí ẹ ní òpù lórí àwọn kan tẹ́ ń retí lásìkò yìí látàrí pé gbogbo òpù yẹn ó ṣeé ṣe kí ó padà wá sí ìmúṣẹ iṣẹ́ lọ dáadáa relationship yín náà lọ dáadáa iye owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11 kù 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kù 20 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá
ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.